kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi táwọn òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá gbogbo yín la kí o gbogbo yín la kí ẹsẹ̀ tí ẹ̀ ń wò wá tẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà ojú tẹ̀ fi ń wò wá kò ní ẹ́ fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò mà ní dohun tẹ́ máa náwó lé lórí orúkọ ọmọ báyìí wà níjànú ọmọ o okùn tẹ́ rí yẹn níjànú ẹ̀sìn Imam Abdulwaheed òun náà mà lórúkọ tẹ̀mí jẹ́ o kí ni kẹta tó mú wá fún yín fún ti àkókò yìí ẹ tún máa bá wa ká lọ lórí ìkànnì Jígí Alára á gbádùn ara wa gan-an. lẹ́yìn oṣù méjì ní àhámọ́ ajínigbé àwọn olùjọ́sìn CAC Ẹ̀dá Oníyọ̀ Èkìtì gba ìtúsílẹ̀ o àwọn tí wọ́n jí gbé nílé ìjọsìn CAC Ẹ̀dá Oníyọ̀ nípínlẹ̀ Èkìtì lásìkò tí wọ́n ṣe ìṣọ́òru lọ́wọ́ nínú oṣù kẹrin ti gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé náà ní alẹ́ ọjọ́ ẹtì ọjọ́ kẹta oṣù keje ní àwọn èèyàn náà gba ìtúsílẹ̀ kúrò ní àhámọ́ àwọn ajínigbé tí wọ́n ti ń wá láti oṣù méjì sẹ́yìn alága ẹgbẹ́ àwọn tó ń rí sí ìdàgbàsókè Ẹ̀dá Oníyọ̀ Development Union Rufus Ajayi tó fìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn sọ pé 25.5 million naira ní gbogbo owó tí ìlú dá papọ̀ láti fi gba àwọn èèyàn náà sílẹ̀ o ó ṣàlàyé pé mílíọ̀nù 10.5 náírà ni àwọn ará ìlú ti kọ́kọ́ dá pẹ̀lú àpò ìrẹsì ọ̀pọ̀lọpọ̀ ọtí epo bẹntiróòlù àti oríṣiríṣi nǹkan mìíràn ṣùgbọ́n tí àwọn ajínigbé náà kọ̀ láti tú àwọn èèyàn náà sílẹ̀ Àjàyí ní lẹ́yìn náà ni wọ́n dá mílíọ̀nù 10 míì kí àwọn ajínigbé náà tó tú àwọn èèyàn wọn sílẹ̀ o alága àwọn ọmọ ẹgbẹ́ Ẹ̀dá Oníyọ̀ wọ́n kọminú lórí ìhà tí ìjọba ìpínlẹ̀ Èkìtì kọ lórí ọ̀rọ̀ ìjínigbé náà bó ṣe fẹ̀sùn kàn pé ìjọba kò gbé àwọn ìgbésẹ̀ tó yẹ o láti gba ìtúsílẹ̀ àwọn èèyàn wọn ṣáájú ní ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé náà ẹni ọdún 84 84 years ti pàdánù ẹ̀mí rẹ̀ sí ìgbèkùn àwọn ajínigbé tí wọ́n sì gbé òkú rẹ̀ sílẹ̀ àwọn èèyàn náà ti wà nílé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Èkìtì fún ìwòsàn àti ìtọ́jú tó péye báyìí ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín káwò ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.